Ọlọ́run ọba tó sọ àjàsùn yìí, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ta ni. A ti wà pẹ̀lú Prophet Michael. Ọlọ́run ní bẹ́ẹ̀, Ọlọ́run bẹ́ẹ̀, gbogbo ẹ̀kọ́ náà ni. Àkàndá Elédùmarè lórí ìjọ God Family tó wà ní Akíọdé ní number 8 Ọmọbọ̀gẹ̀ Street ní Akíọdé ní ìlú Èkó bí ọ̀dọ́ náà. Tó gẹ́gẹ́ bí ṣe wa, àdúrà náà máa fi ń bẹ̀rẹ̀ torí pé àdúrà náà ni ọ̀pá Kìrìsìtẹ́nì àbí Yorùbá. Wà fi àdúrà wọlé. Ẹ ṣé olóòtú. Ògo yìí Olúwa yé ògo yìí, má ṣe jẹ́ kó bàjẹ́. Olúwa má ṣe jẹ́ kó dàrú. Ọba alágbára má ṣe jẹ́ kó bàjẹ́ o. Olúwa yé ògo yìí. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ibikíbi tá a ti gbé rí mi ní Nàìjíríà bí, nílùú Ìgbò, ní Hausa, ní Ghana, ní London, ní Italy, gbogbo èyí tẹ̀ ń pè mí láti Amẹ́ríkà, láti Canada, gbogbo ibikíbi lágbàáyé táfẹ́fẹ́fẹ́ dé tẹ̀ ń bá ṣe alábàápàdé ìrìn. Kò sí nǹkan méjì tẹ̀ fi ṣe alábàápàdé ẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́ lò wá fúnra wa lásìkò yìí. Ó máa ní ìdí tẹ́ Ọlọ́run fi jẹ́ kí ẹ ṣe alábàápàdé ẹ̀. Mo gbàdúrà fún bẹ́ẹ̀ tí ń wo àwòrán yìí, kí ara kó dẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ̀yìn. Tí ara bá ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀, gbọ́ ó ní nípa ọ̀rọ̀ rẹ̀ a sì mú wa lára dá. Gbọ́ ní orúkọ Jésù, òun ni mo pàṣẹ kí ara kó dẹ̀yìn, kí ara má nìyí mọ́. Ní gbogbo ibikíbi tọkùnrin ti ń bàjẹ́, kí Ọlọ́run máa tún ayé ń ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí o, ẹ ó jẹ́rìí sagbára rẹ̀. Jésù Olúwa. Àmín 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 kọ Jésù. Bàbá ẹ bẹ̀ mọ̀ pé ọ̀kan nínú ìlànà tí àwọn èèyàn fi mọ Prophet Michael Ọlọ́run níbẹ̀ náà ni nípa káró àlá, kásọ̀túnmọ̀ àlá, káyọ̀ ṣàlàyé àlá tó bá wà mí lójú lóye wọn yékéyéké. Pé àlá dàbí ìtọ́sọ́nà náà ni ní ìgbésí ayé ẹ̀dá. Bàbá tí ẹ bá ń lálàá pé lójú ọ̀ràn, lójú oorun, lójú àlá pé òun wa mọ́tò, bóyá ọ̀nà jíjìn o tàbí ọ̀nà tó súnmọ́, kí ni ìtumọ̀ ẹlẹ́sà? Ẹ ṣé olóòtú. Tí wọ́n bá lálàá pé òun wa mọ́tò ní ojú àlá, ó ní ìtumọ̀ gan-an. In fact, ó dàbí ẹni tí Ọlọ́run fẹ́ farahàn òun ni. Ṣùgbọ́n tí ò bá mọ nǹkan lákàn rò pé ó ní mọ́tò jẹ́ ìjà pé ilé ayé bí destiny, àwòrán pé ìtumọ̀ pé ohun tó ń gbéyàn lọ, ìrìn àjò ayé ènìyàn, òun ni destiny ni mọ́tò rí. Now, tó bá jẹ́ pé mọ́tò ni, ọ̀tọ̀ ni nǹkan tó sọ. Tó bá jẹ́ pé machine ni, bicycle, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. Tó bá jẹ́ pé kẹ̀kẹ́ ni, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. Tó bá jẹ́ pé ẹṣin ni, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. Tó bá jẹ́ pé ràkúnmí ni, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. Tó bá jẹ́ pé èèyàn gun orí ajá, ẹ̀wọ̀n pé ajá kò dàbí ẹṣin, ọ̀tọ̀ ni nǹkan tó sọ. Mo ti rẹ́ni tó lálàá yẹn tó sọ wípé òun gun àwọn kan gun ẹṣin, òun wá gun ajá, ṣùgbọ́n òun ṣáájú wọn débi tó ń lọ. Irọ́ ni aláìpa fún un. Wọ́n ní tó bá tó gun ọdún tí ajá ti ń sáré, jọ̀kan ni ẹṣin máa ṣe kìnnì, òun ló máa bá. So bẹ́ẹ̀ ṣe rí pé ẹ̀gún ajá ẹ wá ṣáájú ẹlẹ́ṣin, ó já sí pé kádàrá yín sọ fún yín pé ó ń tàn yín jẹ, pé ẹ rí máa ní ìjákulẹ̀. Ìgbéyà yín nínú ìtẹ̀síwájú ayé yín kò ní ìtumọ̀, kò farahàn sí ìtẹ̀síwájú rárá. Ṣe ló dàbí pé tọ́ra yín jẹ lọ́nà kan nínú ayé yín tẹ́ gbójúlé pé ẹ máa move àbí ẹ máa proceed in life. Ó já sí pé ìtànjẹ ni ọ̀nà yẹn fún yín. Bóyá ògùn lẹ gbójúlé, bóyá ìmọ̀ yín, tàbí bóyá pé nìkan lẹ promise yín. Ó já sí pé ajá wọn lè gún kó ṣáájú ẹṣin, pé ẹ̀ ń tọ́ra yín jẹ, òun ló já sí. Náà tó bá jẹ́ mọ́tò, tí èèyàn bá lọ mọ́tò yẹn tí ò gbọ́lẹ̀ lójú àlá, ó já sí pé kò tí ì mọ ibi tó ń lọ. Irú ẹ̀dá bẹ́ẹ̀ kò tí ì mọ ibi tó ń lọ. Tí èèyàn bá wọ mọ́tò tí èrò pọ̀ sí, tó jẹ́ pé òun nìkan ló kù tó fi wọ mọ́tò yẹn tó fi lọ, ó já sí ikú. Àwọn tó máa bọ́ ọdún yẹn lọ, mọ́tò yẹn ni ọdún yẹn. Àwọn tó máa bá ọdún yẹn lọ, wọ́n sọ fún pé òun náà máa pẹ̀lú àwọn tó máa bá ọdún yẹn lọ. Kó bá má ṣẹlẹ̀ lẹ́ni Ọlọ́run ṣe gbé ẹ̀wọ̀n wá. Tó bá kígbe Ọlọ́run lásìkò gbà yẹn, tó bẹ orí ẹ̀,
ó ṣeé ṣe kí májẹ̀mú yẹn kó yẹ kúrò. Ṣùgbọ́n tó bá yẹ kó mọ́tò tó ń kàn bá rẹ̀ pé àwọn mélòó wà ní mọ́tò driver dé ń drive fún ọ lọ, ìyẹn ní pé kò tí ì débi tó máa dúró o, kó sì máa tẹ̀síwájú. Tó bá ń ṣe kankan lọ́wọ́ ó jádùúrà ní máa tẹ̀síwájú o. Tó bá jẹ́ pé ibìkan ló fẹ́ lọ máa tẹ̀síwájú o. O tí ì dúró pé ní ọkọ ni o tí ì débi tó ń lọ náà sọ fún ẹyẹ mọ́tò tó ń lọ yẹn. Ṣùgbọ́n tó bá rí pé òun bọ́lẹ̀ òun àláàkún mọ́tò yẹn, òun bọ́lẹ̀ sí bus stop kan, ó já sí wípé kó máa tó dé ibùdó àbí tó pé ọ̀kan ló fẹ́ ṣe tó yẹ pé kìíní ibi tó ń lọ yẹn ibẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan ibùdó ibi tí tó ń lọ ìpè májẹ̀mú yẹn ó rọ̀ mọ́ ìṣẹ̀dá ẹ̀. Tó bá ṣe nǹkan yìí lásìkò gbà yẹn á ṣe dáadáa. Tó bá jẹ́ pé kẹ̀kẹ́ òun ló ń gùn lójú àlà báísíkù míì ní agbára bẹ̀tí wọ́n máa gbé ní. Tó bá pé báísíkù wọ́n máa ń gbé yàn ni, tí wọ́n bá gbé ní báísíkù lójú àlà ló já sí pé ìṣẹ̀dá ẹnìkan tó kú ó fẹ́ ràn lọ́wọ́. Ìṣẹ̀dá ẹni tó kú yẹn òun ni awakọ̀ báísíkù, òun tó wà lẹ́yìn ẹ̀ òun ní pé lásìkò yìí bí ó ń gbàdúrà kan kò lọ ọ̀nà ẹ̀ máa ṣe gẹ́gẹ́ o. Lásìkò yìí ó máa ní ìlọsíwájú o. Lásìkò yìí gbogbo nǹkan ẹ̀ máa dá o, because báísíkù ó ṣe maneuver láti gba ibi tí mọ́tò lè gbà tí ó sáyé púpọ̀. So dájú ó máa rọ́nà àbáyọ lásìkò yìí òun náà ń sọ fún. Tó bá jẹ́ pé ó wá gun kẹ̀kẹ́ ní àsìkò yìí tó gun kẹ̀kẹ́ ní agbára pé Ọlọ́run ti fún ní ẹni supernatural power kan tí ó mọ̀, àbí tó rí pé òun gun ọ̀kadà àgbà pé àṣeyọrí ẹ̀ dájú lásìkò yìí o. Àti pé lásìkò yìí gẹ́gẹ́ ní gbogbo ẹ̀ máa lọ. Àga tó bá tún wá rí pé òun wá ọ̀kadà yẹn lọ gẹ́gẹ́ gbogbo ẹni yẹn àwọn tó sì jù lọ ó sì máa jù wọ́n lọ náà sọ fún yẹn o pé gbogbo ẹ̀ máa lọ. Ṣùgbọ́n ó ní láti máa ké sára. Àgàgà tó bá rí pé ní ojú àlá yẹn mọ́tò yẹn dórí kodò, ọ̀kadà yẹn lọ kẹ̀kẹ́ yẹn lọ gẹ́gẹ́ pé kó kọ́ṣọ̀nù o. Tó bá jẹ́ pé iṣẹ́ kan ló ń ṣe tó láìṣẹ́ jù kó kọ́ṣọ̀nù o. Tó bá jẹ́ pé obìnrin ló fẹ́ tó obìnrin tó láìkó obìnrin kó kọ́ṣọ̀nù o. Wọ́n fún un pé kó kọ́ṣọ̀nù ó máa pè ẹ̀ ṣùgbọ́n kó kọ́ṣọ̀nù. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Tó bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ lójú àlá ó já sí pé ẹni ń lọ sí orílẹ̀-èdè mìíràn tó jìnnà gan-an, orílẹ̀-èdè tí ẹsẹ̀ ò lè dé òun kẹ́tẹ́kẹ́tẹ́ lè dé. Ó dẹ̀ ń mú àmì wípé tó bá máa padà ó máa ṣe rere gan-an. Orílẹ̀-èdè yẹn ni ayé ẹ̀ máa ti dára, lọ́rọ̀ ẹ̀ máa ti dára, gbogbo nǹkan ẹ̀ máa ti dára. Ní ìlú tó wà yẹn ó gbọ́dọ̀ kú òǹbẹ̀, ní ìlú rárá nation yẹn gbọ́dọ̀ kú òǹbẹ̀, nation ní kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹṣin ló ń gùn lójú àlá, ẹṣin náà ní ìrìn àjò láti ibìkan àti ìgbéga. Ẹṣin rìn ìrìn àjò àti ìgbéga. Pé láìpẹ́ yìí ó máa bóyá Abẹ́òkúta ló wà, ó máa kíní kan máa gbé ẹ lọ sẹ́kọ̀ọ́ àbí Àbújá, ó máa tó lọ sọ́ṣun state kó jẹ́ pé ibẹ̀ ni ìlú Ìgbò Port Harcourt lọ́rẹ́ máa tó dayọ̀. So nǹkan tí wọ́n sọ fún ẹ nìyẹn. Ṣùgbọ́n tí èèyàn bá gun nǹkan tí kò lè gbéyàn gun ajá, ìyẹn ni pé ìṣẹ̀dá yẹn rọ́ fún onítọ̀hún yẹn ó ní failure púpọ̀ nínú ayé rẹ̀. Tó bá ríra rẹ̀ lórí ẹyẹ onítọ̀hún ló ti rin ayé já. Ẹ tó bá ti ríra pé ẹyẹ ń gbé wọn náà ń pè ní ọmọ Ọlọ́run, ọmọ ènìyàn, ẹni tí gbogbo èèyàn máa forí balẹ̀ fún onítọ̀hún. Jésù ló wà. Ṣé tí èèyàn bá wá rí rẹ̀ lórí gbogbo àwọn nǹkan tá a sọ, pàápàá jùlọ ẹni tó rí rẹ̀ lórí ẹyẹ àbí ẹni tó rí rẹ̀ lórí ẹṣin tó túmọ̀ sí oríire, ǹjẹ́ tó bá ti wá rí rẹ̀ bẹ́ẹ̀ kó kàn fi rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ pé ó kú ṣe tán mo ti ríra mi lórí ẹṣin pé màá ṣe oríire kí ó má ṣe nǹkan kan sí. Lórúkọ Jésù olóòtú ọpọlọ yóò ní dọ́gba, iṣẹ́ yín yìí á gbèrò tí á gbèrò bẹ́ẹ̀ ṣe fẹ́ ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ, nítorí pé ń tú àwọn èèyàn lẹ̀ gidi gan-an. Ṣé pé mi ò sọ̀rọ̀ débẹ̀ yẹn, dáṣà Bíbélì sọ pé ó dáa kẹ́ni méjì máa rìn, so tẹ́nìkan bá ṣubú ẹnìkan gbé dìde, mo kí yín kúṣẹ́. So that ṣe rí tí èèyàn bá ń lárú àlá yẹn, èèyàn gbọ́dọ̀ pé bóyá àfa lóníyàn tó dẹ̀ ti trust tí ìgbésí ayé ìwọ pẹ̀lú ẹ̀ ń dọ́gba tí kì í purọ́ fún ẹ tẹ́ pé dájú ok má wọrí báyìí ló máa já sí Ọlọ́run fẹ́ ká gbàdúrà ni tó gbàdúrà lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni kí ni ẹ̀ máa ṣe because
there is no permanent oríire, kò dẹ̀ sí permanent orí burúkú. Àfi téèyàn bá ní Ọlọ́run pẹ̀lú ẹ̀, òun nìkan ló máa ń permanent. So fún díẹ̀ yìí, irú ẹni tó bá lálàá yẹn gangan ló jẹ́ kó pe àwọn ènìyàn Ọlọ́run. Tí ò bá tiẹ̀ wá rẹ́nì kankan pè, kó gbàdúrà, kó gbàwẹ̀ lásìkò náà, kó wá ṣètọrẹ àánú gan, kó ṣètọrẹ àánú yẹn kó fẹ́ sùn. Àwọn èèyàn mọ̀ nípa ìtọrẹ àánú, máa sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ mi. Kó ṣètọrẹ àánú yẹn kó fẹ́ sùn, kó ṣètọrẹ àánú yẹn kó fẹ́ dára ẹ̀ lẹ́bi àbí kan dá lẹ́bi pé kí ló dé tóun fi gbogbo nǹkan tọrẹ tóun ṣàánú àwọn èèyàn sìn, kó wọ ẹnìkan kó kàn dùn ní tóun yẹn nínú kí ọ pé láì ṣe pé bí á pé òun gbàdúrà lọ́lọ́run ṣe yà nígbà. Ṣé ẹni tí Ọlọ́run bá máa san fún padà fún, Ọlọ́run ṣe máa ń san ìkà fún ẹni ìkà, bẹ́ẹ̀ náà ló ṣe máa ń san ìkà fún oore fún ẹni aláàánú. Torí Bíbélì sọ nínú Psalm 18:25, ó ní fún ọlọ́kàn wíwọ́ òun là ó sọ fún ní òmùrò, ṣùgbọ́n fún aláàánú òun ni a ó fi ara hàn ní aláàánú. Tí èèyàn bá jẹ́ aláàánú ènìyàn, ó di dandan bàbá nígbà tí àdúrà yìí bá máa gbà, irú wọn ló máa jẹ́ pé á kàn bọ́ sí ibú ìbùkún tí wọ́n expect. A máa sọ pé irú àwọn oore yẹ kí wọ́n ṣe, ó dáa kí wọ́n máa ṣoore fáwọn aláìní, irú àwọn opó, irú àwọn ọmọ aláìní bàbá, irú àwọn tó ń pè ní wòlíì Ọlọ́run, àbí kí wọ́n máa fi ìyẹn ní ẹ̀ pé iṣẹ́ ìránṣẹ́ wípé lágbájá yìí ọmọ Ọlọ́run ni kò ní pa, kò lè já sọ́tún báyà ṣe lè já sọ́tún já sọ́sì, ṣùgbọ́n mo máa ń gbàdúrà ẹ wò àwọn nǹkan tẹ bá máa ṣe ẹ máa sọ fún wa, wọn máa ràn yín lọ́wọ́. Irú èèyàn bẹ́ẹ̀ ọwọ́ ayé ò ní lè tẹ̀, nítorí pé àwọn èèyàn kan máa kígbe sẹ́lẹ̀dà pé lágbájá tójú bá tì ojú àti mi. Irú èèyàn bẹ́ẹ̀ a máa ní ìlọsíwájú, bó dá iléeṣẹ́ lẹ̀ apá ọ̀tá ò ní lè ka iléeṣẹ́ yẹn, wọn ò dẹ̀ ní lè sàsì. Àwọn àṣírí tó wà nínú kí wọn máa ràn yín lọ́wọ́ nìyẹn. Ìwọ tó bá lárú àlábẹ́ yẹn ni kò pè lẹ́sẹ̀kẹsẹ̀ lásìkò yìí. Tó bá jẹ́ mi lọ́lọ́run rẹ̀ sí, pé nọ́mbà yìí 070-360-38757 yóò dára fún gbogbo wa. Jésù Olúwa, àmín. Ká tó máa lọ, ọjọ́ kìíní oṣù karùn-ún náà bẹ̀rẹ̀ orí òkè tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn ènìyàn ti ń jẹ́rìí sí àwọn iṣẹ́ Ọlọ́run bá. Ṣé kò yín gbọ́ náà àbí ẹ ti sinmi díẹ̀? Ó máa pè lágbára Ọlọ́run. Gbogbo àwọn ìfọ̀n àwọn èèyàn ń gbà àwẹ̀ yẹn outside country, gbogbo àwọn tó jẹ́ pé olùfẹ́ mi everywhere wọ́n gbà àwọn ní Nàìjíríà ń bí láfíà, wọ́n sọ pé bẹ́ẹ̀ àṣẹṣẹ gba àwẹ̀ tán kán ni, ṣe mọ̀ pé lẹ́yìn tí ẹ̀ṣẹ̀ lọ ni àti àwọn ìgbà gbogbo yẹn wọ́n ti mọ̀ pé tí Ọlọ́run bá ti pàṣẹ fún mi pé kí n wà lórí òkè àwẹ̀, pé ti ìdí tí Ọlọ́run ọ̀nà kan nìyẹn tí Ọlọ́run tó fi ń ran àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ti kíyèsí bẹ̀yẹn lára, wọ́n ti kíyèsí ara nípa bẹ̀yẹn tọ́lọ́run fi ràn wọ́n lára, tọ́lọ́run fi ràn wọ́n lọ́wọ́, tọ́lọ́run fi ń dẹ̀ wọ́n lára. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo aláwòrán ìdẹ̀ra Jésù lọ. Jésù Olúwa, ẹ̀yìn náà ti pé orí òkè yìí ọ̀dì wà náà ti bẹ̀rẹ̀ sí ń lọ lọ́wọ́ 41 days ni wọ́n á fi gbààwẹ̀ àtàdúrà wọ́n á ti ṣoore fún ìṣẹ̀dá rẹ̀. Wọ́n náà ti pè wọ́n kiri bàárẹ̀ àánú gbà nítorí pé ọlọ́ọ̀bá tó wà lásìkò wọ́n pín oore, ìwọ náà tètè kórè mọ́ra. Àwọn náà tún padà bọ́ lọ́jọ́ nù, àwọn oníkú ẹ̀ ní oníkú ó